tọ́ba káwọ́ sókè fún ẹ tọ́ba jọ́sẹ̀ mọ́lẹ̀ fún ẹ wọ́n rí kíní kan lára rẹ̀ jẹ́ lọ ṣe jẹ́ ọ̀rẹ́ mi. tọ́ba káwọ́ sókè fún ẹ wọ́n lọ́mọ tọ́ba jọ́sẹ̀ mọ́lẹ̀ fún ẹ wọ́n rí kíní kan lára rẹ̀ ni lọ ṣe jẹ́ ọ̀rẹ́ mi o lórí ayé ò fẹ́ ní fọ̀rọ̀ òbí kì í ṣórí. orí tó bẹ́ nílẹ̀ lélẹ́rìwó. ọlọ́mọ ọ̀rọ̀ ẹ̀dá ṣòro múráyé kò sóra kí. ọ̀rọ̀ ẹ̀dá ṣòro múráyé kò sóra kí. aráyé ló máa sọ pé kú ọmọ náà tún máa sọ pé kò kú mọ́ láyé wí. aráyé ló máa pèlè ìwájà wọn tún pé olókòkò wa mú òkú mùtúmù wà gbogbo. ọmọ aráyé ló máa sọ pé kò fún ni wọ́n tún máa padà sọ pé dúdú nílé ayé ló kó mùtúmù wà gbogbo. ọlọ́mọ ọ̀rọ̀ ẹ̀dá ṣòro múráyé kò sóra kí. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbangba lórúkọ tèmi ń jẹ́. Ẹ rí i pé mo wà pẹ̀lú àwọn sọ̀mọ̀rí lónìí. Àwọn èèyàn ti ń gbàgbé àṣà. Nínú àṣà àti ṣe Yorùbá ńlọrin wà, orin póríṣiríṣi, ògodó wà, àwọn onígẹ̀lẹ̀dẹ́ náà tún wà. Ṣùgbọ́n àwọn ọmọ ọ̀sìn tí wọ́n bá pè wá jókòó wípé ṣé o mọ̀ yàtọ̀ láàrin ògodó, àpàlà, kéèyàn máa sun rárá, ìjálá àbí olélé. Ìdí gan nìyẹn wọ́n mọ̀ mú wá lẹ́yọ ẹyọ. Mo fẹ́ wo agboolé ògodó lónìí nítorí pé ẹnu oníkàn báyìí ilà àti gbọ́n pọ̀n. Ọ̀gá mi ẹ kú ìjókòó sà. olóòtú kò ní bàjẹ́ sà. Àmì káwa náà mójútó ni o. Béèyàn bá mójútó Ọlọ́run ìdí jẹ́ kí ti wá ta nú ayé. Bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò yín káàkiri àgbáyé sà. orúkọ mi ni Sodiq Ọmọláṣojú tí gbogbo èèyàn mọ̀ sí Ọláọmọ Ògodó. Ọláọmọ Ògodó olórin yín kan tó ń trend káàkiri social media. báyé bá ń pè é ní bàbá bàbá ń pè é ní bàbá Ọláọmọ. Mo ṣì ń bọ̀ lápá abẹ́yẹ. Ẹ jẹ́ bèrè béèrè kékeré ká tó wọnú freestyle. Bàbá iṣẹ́ orin yìí tí n bá ní ìjẹ̀má bẹ́ẹ̀ ń bẹ́lẹ̀ tí kò kíní ká jẹ́ ń wọnú ẹ̀ tààrà bí báwo ló ṣe ń rọ̀ yín lọ́rùn gangan náà. ẹ ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo nǹkan tí Ọlọ́run bá ti tó bá tẹ́pọ̀ Ọlọ́run ló fi rán yàn kò gbàgbára. ó ti so àwa làwa mú orin ní ẹrú orin ò mọ́ wa lẹ́rú pé torí pé kíni Ọlọ́run pè lọ́nà tiwa ni. àwọn ẹlòmíín wà tẹ́ pé wọ́n fẹ́ràn orin ò fẹ́ràn wọn ó ti yẹn bọ̀ kò ṣe tàwa. Ọlọ́run dìde pé iṣẹ́ orin ní iṣẹ́ tiwa pé ká máa ṣe ọ̀gan ni. tó jẹ́ ọ̀nà yín gangan àbí. ní tí mo wá tún wá fẹ́ béèrè rèé ó ní kinní kan tó máa ń sọ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ wò yálà lóru àbájókòó a lè pè ní wèrè ìṣẹ́jú ráńpẹ́ torí pé ohun tí ò da láyé máa fi ń qualify nǹkan tó dáa. Ọláọmọ Ògodó ọba yẹn ya wèrè gan-an ìtumọ̀ ẹ̀ ni pé ó ń kọ orin gan-an Ronaldo àbá wèrè ní bàbá ó ń gbá ìyá tì. Ṣé kò máa ń sọ yín wò tó máa ń ṣàwọn kan pé kẹ́ẹ̀kan dúró ẹ̀kan hàn pé bóyá ẹ̀sùn díẹ̀ ẹ̀kan sáré tají pé à ń pè ẹ nígbà à ń pè ẹ sáré mú ẹ̀kọ́ lẹ̀ báwo ló ṣe máa ń ṣe yẹn báwo ni inspiration yẹn ṣe máa ń wá yín nínú àṣà. olóòtú kò ní bàjẹ́. Àmì Ọlọ́run. ṣẹ́rí nǹkan tẹ́ sọ yìí ó sì ṣẹlẹ̀ fún mi ní àná òru mọ́jú èní. torí à ń lọ sí show kan lọ́la bẹ́ẹ̀ mọ́ àwọn pé èmi ò rẹ̀ láì pé kí kólórin fẹ́ lọ sí show kó jẹ́ pé orin tá a bá kọ ní show eléyìí la tún máa lọ kọ ní no èmi ò láìkẹ́ ọ gbọ́dọ̀ gbọ́ nǹkan tuntun yẹn lẹ́nu wa ní show tá a bá tún lọ ni. So iṣẹ́ ọ̀la yẹn sìn òun ni mo sọ pé nǹkan yẹn ṣe mí mo ti ṣe ta fẹ́ ṣe lọ́la yẹn orin ta fẹ́ kọ lọ́la yẹn mo ti ṣe lẹ̀ báyìí. òun náà gbé wá. so ìyẹn gẹ́gẹ́ bí ìbéèrè tẹ bí mi o so èmi náà mo láì pé kí n máa ìgbà tí màá nérò ni spirit yẹn máa ń wá fún mi. bẹ́ẹ̀ ni ó máa ń ṣe ẹ̀yin náà bẹ́ẹ̀ ó máa ń ṣe mí dáadáa. nígbà mi ẹ̀dẹ̀ máa dá lórí pé kó lè jọra wọn kó lè jọra wọn. ó ń ṣẹlẹ̀ dáadáa. bàbá mò ń bọ̀ ká tó wọnú tìbí yẹn mo máa fẹ́ kẹ́ ẹ ṣe freestyle kan nínú orin tẹ kọ́kọ́ ṣe tó trendy gan gbà yẹn mo kọ́ fẹ́ kẹ́ kọ́kọ́ mú ìkan wá káwọn onílù akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ìgígì kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fún wa mo fẹ́ ká kọ́ rí freestyle yẹn díẹ̀ náà sà. báráyé bá ń pè ẹ́ ní bàbá sábà ń pè ẹ́ ní bàbá Ọláọmọ bàbá pè ẹ́ ní bàbá sábà ń pè ẹ́ ní bàbá Adéyínká o bàbá káwọ́ sókè fún ẹ Ọláọmọ tọ́ba ń jọsẹ̀ mọ́lẹ̀ fún ẹ wọ́n rí kí nìkan lára rẹ̀ lọ́sẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi ráyè ò fẹ́ ní kọ̀rọ̀ òbí rè lórí ẹ̀. bàbá pè ẹ́ ní bàbá báráyé bá ń pè ẹ́ ní bàbá Ọláọmọ wọ́n má pè ẹ́ ní bàbá bàbá pè ẹ́ ní bàbá Ọláọmọ bàbá káwọ́ sókè fún ẹ ọmọ ìyá mi bàbá ń jọsẹ̀ mọ́lẹ̀ fún ẹ wọ́n rí kí nìkan lára rẹ̀ ní lọ́sẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi ráyè ò fẹ́ ní
wá sọ fún ọ pé ó lè jẹ owó lọ rí lára rẹ ọlá ọmọ ó lè jẹ owó lọ rí lára rẹ ó lè jẹ ìrọ̀rí lára rẹ ọmọ ìyá mi ó lè jẹ kù lọ rí lára rẹ táyé wà sàmọ gbódò rẹ lọsẹ jẹ ọ̀rẹ́ mi ráyè òfẹ ní fọlọ omi owó tó máa ráyè bá sọwọdà o lọmọ fi bú ẹgbọdọ ọlá o lọlẹ jẹ ọ̀rẹ́ mi ráyè òfẹ ní fọlọ owó tó máa ráyè bá sọwọdà o lọmọ fi bú ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ráyè òfẹ ní fọlọ o wọ́n sọ fún wọn pé òjò payọ ìlú orí dùn ọlá ọmọ òjò wá payọ ìlú orí dùn oríṣi gbàgbé kórùn bọ̀ wá ọlá ọmọ òrìkúsí gbàgbé kórùn bọ̀ wá nítorí pé ẹni tó bá yọ kó máa yọ láyọ̀ jù ọmọ ìyá mi èèyàn tó bá yọ kó máa yọ láyọ̀ jù yé ẹni tẹ́bí bá ń papọ̀ máa má bínú ìwọ tẹ́bí bá ń papọ̀ máa má bínú ẹni tó bímọ máa yẹ̀yẹ́ àgàn ọlọ́run ò bá gbé ẹnìkan ọlọ́run ò bá èèyàn tó bímọ máa yẹ̀yẹ́ àgàn ìwọ tó bímọ máa yẹ̀yẹ́ àgàn ìwọ tó bímọ máa yẹ̀yẹ́ ọlọ́run ò bá gbé ẹnìkan. a lè wára wa tì. ìwọ tó bímọ máa yọ láyọ̀ jù ọlọ́run ò gbà ọlọ́run òfin rán èmi ká máa kọrin ọlọ́run òfin ṣé mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan adẹ̀jọ́ máa gbé orin yẹn ni ṣé rónì tẹ́ ẹ̀kọ́ yẹn mi ò fẹ́ kọ́ fìlù sí fẹ́rẹ́ lómi àgbà ìlú rẹ̀ ń gbọ́ láàmú ògòdó ọ̀rìn nígbà ohun tó wà ní orí ojú tó wà ní kùn lọ bàbá ẹ bá mú freestyle yẹn wá lákàpẹ́là àjọ máa gbé náà ni ẹ má lùlù sí ẹjọ́ o. ọlá ọmọ bá bá pè ẹ́ ní bàbá tó bá pè ẹ́ ní bàbá ọmọ ìyá mi kò sí mi tó bá káwọ́ sókè fún ẹ ọlá ọmọ tó bá ń jọ́sẹ̀ mọ́lẹ̀ fún ẹ wọ́n rí kí nìkan lára rẹ ni lọ́sẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi o tó ráyè òfẹ́ ní fọ̀rọ̀ òbí kì í ṣórí. orin tó bẹ́ nílẹ̀ lélẹ́rìwó ọlá ọmọ orin tó bẹ́ nílẹ̀ lélẹ́rìwó ṣé bẹ́ẹ̀ mi lọ́lá mọ̀ ológodó ẹ̀gbá abọ́lódé ìfẹ́ lójú tó ní orin tó bẹ́ nílẹ̀ lélẹ́rìwó ogún ọdún lè ní mo kọrin orin tó bẹ́ nílẹ̀ lélẹ́rìwó ogún ọdún lè ní mo kọrin lọ ẹjọ ọgbọ̀n ọdún lè ní mo kọrin orin tó bẹ́ nílẹ̀ lélẹ́rúgba àlórí tó bẹ́ nílẹ̀ ọgbọ̀n ọdún lé ní ìmúkọrin lọ ayẹlẹ ìwọ rẹ mi ayé màmá lé kò tí mi ayẹlẹ ìwọ rẹ mi ayé màmá lé ọmọ aláṣọ máa fi nu wọn rẹ o 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 bóyá máa fi nu wọn rẹ o òṣèré máa fi nu wọn rẹ o. Àyíbá kan lára rẹ̀, aṣọ tí ẹ bá kan, orí rẹ̀ mi bá rẹ̀ dé, òkìkí mi bá rẹ̀ dé, aṣọ tí ẹ bá kan. Gbogbo ẹ̀dá lára òpin, olówó bá rẹ̀ dé, a máa jù ẹ lọ́dún. Àyíbá kan lára rẹ̀ o, aṣọ tí ẹ bá kan o, òkìkí mi bá rẹ̀ dé, òkìkí mi bá rẹ̀ dé, aṣọ tí ẹ bá kan. Bóyá ọ̀tá mi máa gbẹ̀lú sí, ọ̀tá mi máa gbẹ̀lú sí, ọ̀tá mi máa gbẹ̀lú sí, ọ̀tá mi máa gbẹ̀lú sí. Ó máa gbẹ̀lú sí Máìkì. Iléeṣẹ́ Oríyọmí Agídìgbò nìbàdàn ẹwà bá mi ìbílẹ̀ owó tọ́ta pé mo ṣe tó dẹ̀bi wá ṣubú mi o ó fi wá ṣubú mi o tọ́ta fi wá ṣubú mi o ẹwà mi ẹwà bá mi bọ̀tá mi lè tó dẹ̀bi wá ṣubú mi o bóyá ó fi wá ṣubú mi o tọ́ta fi wá ṣubú mi o ẹwà mi ẹwà bá mi bọ̀tá mi lè tó dẹ̀bi wá ṣubú mi o bóyá ọlá ọmọ lèmi jẹ ọlá ọmọ lèmi jẹ ọlá ọmọ lèmi jẹ wọ́n mọ̀ mí nílé wọ́n mọ̀ mí lóko. ọmọ mi nílé wọ́n mọ̀ mí lóko. orúkọ fọlọ́run ẹ̀ ní kò jẹ́ o. ọmọ mi káàkiri gbogbo àgbáyé o. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé tá a bá mọ̀ ṣàwọn nǹkan yìí báyìí mo sọ fún yín pé Yorùbá ti ń lọ sóko òparun Yorùbá ti ń lọ díẹ̀díẹ̀ gbogbo wa nínú ilé a ti ń sọ fọ́mọ èèbó ni wọ́n ń sọ a lè gbé èèbó tẹ́lẹ̀ èèbó bẹ́ẹ̀ kò sí báwọn èèbó ṣe lè wàá bá wa tó láyé wọn ò lè gbọ́ Yorùbá táwa tá a ní Yorùbá nítorí pé jígí ó yàtọ̀ sí jígì títí yàtọ̀ sí títì tá a bá wá ń sọ pé ìyá títí ó rán títí iṣẹ́ tí ń sọ pé mo pàdé títí lójú títì níbi tó ti ń ti ṣíbi jẹ mo kí títí
títí tí ò tiẹ̀ dá mi lóhùn lójú títì tó ti ń mì tìtì kò sí bẹ́ẹ̀ ti lè gbé ìbò tó ẹ̀ lẹ́fẹ̀ẹ́ ìbò sọ ohun tí mo sọ yìí láyé Ọlọ́run Ògodó èyí tá à ń bá lọ yìí dùn bàbá nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ìjọ́ wo gan lẹ lọ ṣeré ibo lẹ ti lọ ṣeré tínú yín dùn pé no kí ni tó wù yín lórí mẹ́sà. ọjọ́ tí mo lọ ṣeré tínú mi dùn jù mo kọ́ lọ ṣeré kan ní Àjà a máa ń pè ní ẹni Apàṣẹ wọ́n ṣe òkú mọ́mì wọn so òkú ni wọ́n ṣe ń gbà yẹn àwọn ló gbé mi lọ sájà ní ọdún yẹn lọ́hùn mi ní púrọ́ fún yín owó tí mi ò parí ni mo pàjọ yẹn. Kábíyèsí. bẹ́ẹ̀ ni kódà nígbà tí àwọn boys mi gan délé gan ẹni tó lọ raṣọ ó raṣọ mo ṣe mọ ẹni tó lọ ra fáànù yẹn ṣe wà lé ẹ̀dọ́ náà kẹ́kẹ́kẹ́ ó sì yé so bẹ ìyẹn ni àkọ́kọ́ bọ̀ ó pọ̀ iṣẹ́ tí yàn bá ń ṣe tí ó bá fi sílẹ̀ onítọ̀hún á lò ní díẹ̀ so ìdí ẹ̀ nìyẹn. iṣẹ́ tí èèyàn bá ń ṣe tí ò bá fi ilẹ̀ á lò ní díẹ̀ túmọ̀ sí pé alágbẹ̀dẹ tó ń lo orin lójú kan àmì ni onítọ̀hún gan ń wá ni o tó bá dẹ̀ ti rí á padà gbẹ̀rin yẹn lẹ̀. wọ́n fẹ́ béèrè kan kí yẹn máa jẹ́ bí ẹ̀kọ́ fún gbogbo àwa tá à ń sọ̀rọ̀ àwa tá à ń kọrin torí pé mo máa ń sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni ọ́ ni òṣèré orí ìtàgé ni ọ́ ni olórin ni ọ́ ni tí ò bá òun kò mọ̀ ọ́ jẹ́ nígbà tó bá ti fi ojú di fáǹsì ẹ̀ automatically oko ilẹ̀ ń lò ń bọ̀ torí pé tí ò bá sí ọpẹ́lọpẹ́ ọpẹ́ lára ọ̀rẹ́ ẹ̀ tí ń jẹ́ ọpẹ́ lábúlé ọpẹ́ Ọlọ́run Ògodó tọpẹ́ ò bá pẹ́ mẹ́ni ọpẹ́ tí ń gbé abúlé ọpẹ́ gbin ọpẹ́ ńlọpẹ́ òye ọba lọ́rọ̀ òun ò tọpẹ́ ọ̀rẹ́ ọpẹ́ tó lọ fíṣítì ọpẹ́ lábúlé ọpẹ́ ní ń pàrọwà fún ọpẹ́ ń gbé jẹ́ kórìíre ó pé Ọlọ́run ló lọpẹ́ mọ́ dúpẹ́ lórí ohun gbogbo. bàbá bẹ́ẹ̀ ṣe modernize kínní mo rí i pé lọ́dọ̀ tí iṣẹ́ yìí tún ti fẹjú kẹ̀kẹ́ ó ti yàtọ̀ ẹ tún ti fi mélòdì kan sí ìyàtọ̀ sí tàwọn bàbá yẹn ó ti kọjá pé ẹ tó bá ń pè yẹn ní bàbá tó kàn máa lùlù mọ́lẹ̀ mo rí pé gbogbo orin iṣẹ́ ló tún wá pé kí lẹ rò débi pé kẹ́ tún modernize tọ̀dọ̀ tí. nǹkan tí mo rò débẹ̀ ni ó pé ṣe rí ẹ̀mẹ́ka tó ń rajẹ báyé bá ṣe ń yí nìkan máa báyé yí ẹ wo orú fújì yìí fújì tí gbogbo èèyàn parọ́ sí gbogbo alamọ̀ pé Barrister ló fẹ́ fújì lójú bẹ́ẹ̀ni bọ̀ tó bá ń sọ nísìn láyé tá a wà yìí mi ò sọ àná o nígbà tá a wà yìí èmi tí mo jókòó ìná láwọn Ògodó èmi ni mo la Ògodó lójú ni mo yẹ kí everybody tún mọ̀ pé nǹkan kan wà gbé ó ti kò dẹ̀ sí nǹkan tí yàn ṣe ń wo nǹkan bẹ́ẹ̀ náà ni pé èèyàn wò pé ok láyé tèmi sí tí mo kọ́ ń sìn àwọn bọ́ọ̀sì ẹgbẹ́ mi báyìí ó ti ń pè mí so àìmọye ayé ìgbà àwọn bàbá yẹn bọ́ọ̀sì ò ní fẹ́ pè wọ́n àwọn ò ní fẹ́ kó wọn máa fi máa kó bóyá orin Ògodó kékeré nìkan but èmi fún wọn ní nǹkan tó bá back to back nǹkan tó bá ìgbà yẹn mu lèmi fún wọn so nǹkan tó ṣẹlẹ̀ tó fi jẹ́ pé Ògodó tèmi fi yàtọ̀ sí ti àwọn tó kù nìyẹn so irú keyboard ń sè mi mo mú keyboard wọnú Ògodó anything instrument kò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo instrumental tẹ mú wọ ní so ìgbà tèmi náà bẹ̀rẹ̀ sí ní lo ogun kan yẹn náà tó Ológodó tó wà lẹ́yìn mi náà lọ́nà náà bẹ̀rẹ̀ sí ní já sí túmọ̀ sí pé ẹ̀yin gan ni role model fáwọn Ológodó ọ̀dọ́ nǹkan tó ṣẹlẹ̀ lógún state táwa ẹ̀ ògùn ò ní pa yín tí yóò ní ta bàbá mo rí pé ìlú yẹn ń gbé àwọn onílù wa ó gbé wọn nú gan ṣẹ̀kẹ̀rẹ̀ pàpàpà ó gbé wọn nú gan àwọn bẹ́ẹ̀ mi ò ń ṣeré bàbá gbogbo àwọn èèyàn tí wọ́n ń wò yín Ọlá Ọmọ Ògodó sí gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń wò yín diaspora all over the world mo fẹ́ kẹ́ ẹ forin kí wọn fẹ́ kẹ́ ẹ forin ṣàdúrà fún wọn ẹ má tí ì lùlù ẹ má ẹ ṣọ́ra yín ẹ má ì lùlù fẹ́ kẹ́ ẹ forin kí wọn kẹ́ ẹ forin ṣàdúrà fún wọn. Ọlọ́run Ògodó mo dúpẹ́ kó tí mi mo dúpẹ́ pẹ́ òkun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá nílé lóko ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ nílé ayé bí ògbójọ́ mọ́ etí tẹ́ fi ń gbọ́ wa èyí ní dí lágbára bàbá lókè ìfẹ́ lẹ́ni sí wa bí o bá sẹ́yìn nílé ayé bí kò sáwa nílé ayé bí gbogbo ẹ̀yìn èèyàn àyànmọ́ Elédùmarè ọba tó fún gbogbo ajé kéré padà lẹ́yìn wa bẹ́ẹ̀ ṣe ń fẹ́ tiwa Elédùmarè àkó máa fẹ́ ti gbogbo adúró sọ́nà ọ̀kan gbogbo wa ò ní kú sọ́nà bí èéfín Ọlá Ọmọ Ògodó ọmọ ilé mi nílé ayé bí gbogbo jọmọ ẹ̀dà àmọ́mọ́ tọ́ kò sí nǹkan tá a lè dá ṣe nílé ayé ń bí. gbogbo ayé pátápátá tẹ́ mọ̀ wò wá ṣe rí i pé Yorùbá là ń promote ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ ẹsẹ̀ tẹ́ fi jókòó ò ní rọ láṣọba mi Èdùmàrè wọn ò ní ròkú tí náà wálé àwa táwa Nàìjíríà táwọn woṣẹ́ yìí náà wọn ò ní délé bòkú tọ̀dọ̀ tiwa náà Ọlá Ọmọ Ògodó orin yín kan wá trend ńgbà kan tó jẹ́ pé ẹ ṣe fún Alhaji Oríyọmí mo sáré mú ọ̀rọ̀ yẹn láàrin ọ̀rọ̀ yìí ni pé ó dà pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ sọ̀mọ́nì tá à ń lò lọ yìí nǹkan tó wà ń ta táyé fẹ́ gbọ́ ẹ ti háàdì ẹ̀ mọ́ Ògodó ó mú mélòdì wọnú iṣẹ́ yín kí lẹ rò débi pé ẹ wá ṣorin fún bàbá wa Hamzat Oríyọmí. olóòtú ẹ ṣe gan kò ní bàjẹ́ Oríyọmí kọ́ ni mo ṣorin fún tálẹ̀ wá ṣorin fún rẹ́kọ̀dù ni mo ṣe ó ti yìn rẹ́kọ̀dù mi ni but báyẹn ń ṣe orin yẹn gan àti ìparí ẹ̀ studio èmi kọ́kọ́ ni kọ́ bá mi gé díẹ̀ nínú ẹ̀ díẹ̀ tẹ́mi gé tí mo fi sórí TikTok yẹn èmi mọ̀ kó máa trend
kábíyèsí. ó ti ẹ̀dá ò mọṣẹ́ tó máa ṣe tó máa mi mọ̀ arákùnrin yẹn mi mọ̀ kó máa trend mi mọ̀ kó máa tẹ̀ gbà mi mọ̀ kó máa lu sáǹdì yẹn bẹ́ẹ̀. torí pé a rí i pé Alhaji Oríyọmí wọ́n jó sórin kan ṣé orin yẹn lẹ́ ń sọ yìí. òun ni mo kọ pé bọ́ bá ń pè ẹ́ ní bàbá bọ́ bá ń pè ẹ́ ní bàbá bọ́ bá ń káwọ́ sókè fún ẹ bọ́ ń jọ́sẹ̀ mọ́lẹ̀ fún ẹ wọ́n rí kinní kan lára rẹ ni kò ṣe jẹ́ ọ̀rẹ́ mi o tó ráyè kò fẹ́ ní fọ̀rọ̀ wò bí kí n sórí ẹni. Oríyọmí gan bàbá náà wà ní London ọ̀wọ́n wá gbà yẹn wọ́n ní ọ̀hún search lọ lórí TikTok ọmọ abórin yẹn pàdé pọ́n ọkọ̀ orin yìí lóòótọ́ ni nǹkan tẹ́ni sọ orin yìí mú ọgbọ́n wọ́n ní bọ́n ṣe lò nìyẹn. báyé bá ń pè é ní bàbá bàbá ń pè é ní bàbá ọlá ọmọ bàbá ń pè é ní bàbá bàbá ń pè é ní bàbá ọlá ọmọ tọ́ba káwọ́ sókè fún ẹ tọ́ba jọ́sẹ̀ mọ́lẹ̀ fún ẹ wọ́n rí kíní kan lára rẹ̀. ó jẹ́ lọ ṣe jẹ́ ọ̀rẹ́ mi o báyé ò fẹ́ ní fọ́rọ̀ òbí kì í ṣe orí ẹni. olórin gbọ́dọ̀ máa ṣe nǹkan tó dáa àwọn èèyàn náà dá nǹkan tó ń wò wá tó jẹ́ fáǹsì wọ́n dá nǹkan ọmọjà wá lọ. so bóde omi ṣe lo nǹkan ẹ báyìí báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ni máa lo orin ó tán kódà èmi ẹlẹ́ẹ̀kejì gan tí mo tó òun ni mo kọ pé wẹ́ni rè bá rìn láyé ó ṣe wẹ́ni rè bá rìn láyé má ṣe kárin kápọ̀ ṣógbọ́ o wẹ́ni rè bá rìn láyé lótìítọ́ ló yẹ ni wẹ́ni rè bá rìn láyé ṣùgbọ́n tówó bá wà ní àkúkú yẹ ni wẹ́ni rè bá rìn láyé bí ó bá sówó wọ́n yẹ́yẹ́ ni wẹ́ni rè bá rìn láyé bí ó bá sówó wọ́n yẹ́yẹ́ ni wẹ́ni rè bá rìn láyé bóyá wẹ́ni rè bá rìn láyé bí ó bá sówó wọ́n yẹ́yẹ́ ni wẹ́ni rè bá rìn láyé bí ó bá wà lákòókò yẹ ni wẹ́ni rè bá rìn láyé bóyá wẹ́ni rè bá rìn láyé wẹ́ni rè bá rìn láyé ó ṣe wẹ́ni rè bá rìn láyé má ṣe kárí ìpapọ̀ ṣòro gbọ̀rọ̀ wẹ́ni rè bá rìn láyé. má ṣe kárin kápọ̀ ṣó. ó ṣe etí wẹ́ni rí bá rìn láyé tí mo kọ́ sí ó tún wá trend ju tó bá ń pè ní bàbá lọ. kábíyèsí Ọlọ́run. àwọn tó ti lo sáǹdì wẹ́ni rí bá rìn láyé wọ́n á ti tó bí 11,000 people ṣá. tó ti lo sáǹdì yẹn ó trend. mo wá fẹ́ béèrè kan torí pé tẹ́dà bá gbàgbé ìpìlẹ̀ ó ṣeé ṣe kó parun àbí kó tẹ̀rì sómi ọ̀dọ̀ ta lẹ ti kọ́ṣẹ́ ìgan àbájogún bá ní àbí bàbá yín ló ti ń kọ ògòdó. mi ò kọ́ṣẹ́ ògòdó. kí lẹ wí sà. mi ò kọ́ṣẹ́ ògòdó bẹ́ẹ̀ mẹ́tọ̀ ni mo ní. ó máa ń wà bẹ́ẹ̀. àsìn bí àwòkọ́ṣe ní tí òun wọ̀ sí òun ni mo ní. so ọmọ bàbá wa olóògbé tó kọrin ó gbàgbé ìwà rere ló ṣe sọ́pọ̀ kò nù rí ọkọ Àkànbí Ológòdó ló máa ń pè àbá yẹn ọmọ tí wọ́n bí tọ́wọ́n náà kọrin tó ṣe ń kọrin báyìí ìyẹn ló ń pè ní Àròlé Ológòdó tí gbogbo èèyàn mọ̀ sí Sheffield. so ọmọ ni mo wo àwòkọ́ṣe tó jẹ́ mẹ́ńtọ̀ tèmi. mẹ́ńtọ̀ tọ̀dọ̀ ti yín. bẹ́ẹ̀ ni bọ̀ èmi ò kọ́ṣẹ́ orin. nígbà míì gan mẹ́ńtọ̀ ó lè má mọ̀ páwọn kan ń wò ó bẹ̀tẹ̀ akọrin pọ́wọ́ kan jáde pé torí ẹ̀ mo máa ń sọ fáwọn èèyàn tí wọ́n bá ń sọ pé ẹnìkan àti ẹnìkan jọra ẹnìkan ń ṣe bí ẹnìkan kí n tún sọ lẹ́nì kò sẹ́ni tó ń ṣe bí ẹnìkan. tálẹ́ǹtì yẹn tọ́lọ́ ń dá pọ̀ ṣùgbọ́n tẹ́nìkan bá kọ́kọ́ wà lókè tó bá di pé bóyá ẹni yẹn bóyá ó papòdà àbí bóyá ẹni yẹn lọ bàbá tẹ́ dárúkọ yẹn nígbà tó ń rénì dáadáa ẹ̀ lè gbórúkọ ọmọ wọn. ìrọ̀rọ̀. ó ṣeé ṣe kó jẹ́ gbà tí bàbá wọn lọ tán. ẹgbẹ́gbẹ́ so ìràwọ̀ yẹn tọ́lọ́ ń dá ó pọ̀ rẹpẹtẹ tí ò bá já wọn náà bí ọmọ yẹn tọmọ yẹn bá wà ń bò míì ògo yẹn á jáde níbi tó wà náà gẹ́gẹ́ bó go ọlá ọmọ ṣe jáde sí ẹjẹ́ àṣẹ freestyle kádà lùbọ̀lẹ̀. ọlá ọmọ ayé kápá làwọn kọ régé kò tí ni wọ́n kọ́ fújì wọ́n kọ́ hip hop wóyà wọ́n kọ́ wákà wọ́n kọ́ sakara wọ́n kọ́ wákà wọ́n kọ́ dada kúada ọlá ọmọ wọ́n kọ́ wákà wọ́n kọ́ dada kúada ṣùgbọ́n Ògòdó lè lóyìí kẹba wà tó dùn tó ẹ máa jó Ògòdó lè lóyìí kẹba wà tó Ògòdó lè lóyìí kẹba wà tó Ògòdó lè lóyìí kẹba wà tó àwọn aláṣẹ́jú èmi àṣẹ gẹ́gẹ́ láyé ẹ̀gbọ́n bó ṣe jẹ́ òun máa fi pẹ̀sẹ̀ ló wá ẹni ayé bá pàtí kò bá kú àgbà ló ń da ẹ̀ lánà ẹgbẹ́ àwọn aláṣẹ́jú òun máa fi pẹ̀sẹ̀ ẹni ayé bá pàtí kò àgbà èmi máa dúpẹ́ pé mo rà nípa àlàyé bàbá mi bẹ́ẹ̀ yọ̀bá rà nípa àlàyé bí ẹ̀sọ́ bó lè tàn pé kó sọ fẹ́ fẹ́lẹ́ dùn má rè òyìn ọba tó dá sáyọ̀ ọba gbẹ̀dámọ̀ náà mímọ̀ ṣe mi kọ́ ni mo fi ń kọrin nílé ayé ló fún mo tún mú àgbégbó ní ayọ̀ ọmọ ìlédùn má rè yọba ló fún mi jẹ́ kí n sì yọ
ọlọ́mọ máa ṣe jẹ́jẹ́ láyé ẹ̀gbọ́n bó ṣe jẹ́ òrùka mi pẹ̀lẹ́ gbogbo ẹ̀yìn ayé bá pàtí kò bá kú àgbà ló ń dà ẹ̀ lánà ẹgbẹ́ máa ṣe jẹ́jẹ́ láyé ọmọ aláṣojú òrùka mi pẹ̀lẹ́ ayé bá pàtí kò bá kú àgbà ló ń dà. èmi àṣe jẹ́jẹ́ láyé ọmọ yẹn lè kó ọlọ́mọ ẹni àpọ̀nlé ní èèmọ̀ mọ̀ búrọ́ mi ọlọ́run fún ẹ lé wọ́n tún fi ẹ́ sáyé ayọ̀ ọ̀rọ̀ dúdú lọ́jọ́ owó àmárí náà níjọ́ aṣọ wà márí wọ̀ láyé bí owó rẹ kò máa kú àtọ̀ rẹ kò máa gbẹ ìlú kò ní borí kágbára rògbò má máa ta òtún mi mú bẹ́ẹ̀ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ yẹ láì lójú ọlá ọmọ lè mi jẹ́ bàbá mi ọlá ọmọ mi nílé wọn mọ̀ mí lóko ọlá ọmọ lè mi jẹ́ bóyá tó bá jẹ́ tèrè mo náà wà kó bẹ̀rù bóyá tó bá jẹ́ tèrè mo náà wà kó bẹ̀rù ọlá ọmọ mà ló lè ṣe tó bá jẹ́ tèrè èmi ò bẹ̀rù tó bá jẹ́ tèrè ọlá ọmọ mà ló lè ṣe. bóyá bàbá máa jíjọ́ lóko ìyá máa jíjọ́ ọmọ ẹ̀ka. èmi lọmọ ẹ̀gbà mọ́lú sàbí àgbòkò àkàlà ẹ̀gbà tó ń bá lọ́wọ́ ìṣòro àwọn ọmọ ẹ̀gbà mọ́lú sàbí àgbòkò àkàlà ìgbè ní òtún nílé bàbá àmì ọmọ lájọjú mọ́ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ó yá bàbá máa yíyó lóko ìyá máa yíyó ọmọ ẹ̀ka ẹ̀yìn fásitì wà bẹ́ẹ̀ yíyó lóko ìyá máa yíyó ọmọ ẹ̀ka ọmọ láṣojú eré ẹ̀ka máa dùn ijó ẹ̀ka máa dùn ọlọ́mọ eré ẹ̀ka máa dùn òdòdó eré ẹ̀ka máa dùn ọlọ́mọ eré ẹ̀ka máa dùn bóyá ará òwòde ará òwòde ọlọ́mọ ẹ ò lọ abẹ́ ò lọ ẹ̀yọ́ mọ́ kájọ la ẹ ò lọ abẹ́ ò lọ mo wí fún wọn pé kò lè ṣeé ṣe ẹ̀gbọ́n bó ṣe jẹ́ kò lè ṣeé ṣe ọlọ́mọ kò lè ṣeé ṣe èrò ká tọ́ta rè sí wa ọlọ́mọ èrò ká tọ́ta rè sí wa ìkọ́tà tẹ̀bá ká máa máa rọ̀ bẹ́ẹ̀ ìmí wà dúpẹ́ fọ́lọ́ wùrà mi ìgbé kò rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ máa ṣe ọlọ́mọ ọ̀rọ̀ ẹ̀dá ṣòro bóráyé kò sóra kí ọ̀rọ̀ ẹ̀dá ṣòro bóráyé kò sóra kí aráyé ló máa sọ pé kú ọwọ́ lọ́dún máa sọ pé kò fún mọ́ láyé bí wàráyé ló máa pèlè wájà wọn tún pé olókòkò wa mú òfin mùtúmù wà gbogbo ọmọ aráyé ló máa sọ pé kò fún ni wọn tún wá padà sọ pé dúdú nílé ayé ló kó mùtúmù wà gbogbo ọlọ́mọ ọ̀rọ̀ ẹ̀dá ṣòro bóráyé kò sóra kí ọ̀rọ̀ ẹ̀dá ṣòro bóráyé kò sóra kí adéyíká ọ̀rọ̀ ẹ̀dá ṣòro bóráyé kò sóra kí ọ̀rọ̀ ẹ̀dá ṣòro bóráyé kò sóra kí. bóyá báyé lòlú tèmi tọ́pẹ́ tèmi tọ́pẹ́ ọlá ọmọ eléyìí máa yọ ọba ó ṣe mi lóore gidi gan ló ṣàṣeyọ tèmi tọ́pẹ́ tèmi tọ́pẹ́ wọn náà ń kó wá fayọ̀ fún tèmi tọ́pẹ́ wọn náà bá kó wá fayọ̀ fún tèmi o. ìyàwó nìyẹn yóò rà fún mi o ọlọ́mọ ògbódò. Èmi ló lóye pàṣẹ orin tí màá lábẹ́ ẹ̀rí pọ́nlá. Èmi ló lóye pàṣẹ orin tí màá lábẹ́ ẹ̀rí pọ́nlá. Èèyàn kéèyàn tó bá fọwọ́ padà orin mi lójú. Ọkọ̀ àbọ̀wọ̀ rẹ̀ ó lè dájú yẹta. Òṣèlú mú bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ọlọ́mọ ògbóró kọ̀ọ̀kan la gbé fún. Èmi ẹni àtà pèsèpèrò. Lẹ́kẹ́ sọ fún ẹ̀dẹ̀ rẹ̀ sípele mọ̀ sípele. Òṣèlú mú bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ yẹ. Báyìí lòlú èrò. Orin tó bẹ́ẹ̀ ní ilé lélẹ́rìwó. Ogún ọdún lè ní mú. Orin tó bẹ́ẹ̀ ní ilé lélẹ́rìwó.
ọmọdún lè ní mú kọrin lọ. ayé lẹ́nu àyà abẹ́ ọlọ́mọ àyà abẹ́ ọmọ láṣojú bó bá lè bẹ̀ kó bẹ́ o àyà abẹ́ ọlọ́mọ bó bá lè bẹ̀ kó bẹ́ o ọlọ́mọ bó bá lè bẹ̀ kó bẹ́ o óyá lò óyá má lò óyá lò óyá má lò fọlọ́mọ tì í lẹ́ fún ẹ̀ mú fọlọ́mọ tì í lẹ́ fún ẹ̀ mú fọlọ́mọ tì í lẹ́ fún ẹ̀ mú wọ́lá ẹ̀ bá ti wọ̀ mí lára wọ́lá gbọ́dọ̀ ti wọ̀ mí lára ọlọ́mọ ẹ̀ka mi mọ́ ríra mi kò tí mi mọ́ ríra mi kò tí mi mọ́ ríra mi kò tí mi mọ́ ríra mi ẹnìkan ló fojú wọn lọ sí wọ̀ mi kò tí mi mọ́ ríra mi mọ́ ríra mi kò tí mi mọ́ ríra mi ẹnìkan ló fojú wọn lọ sí wọ̀ mi kò tí mi mọ́ ríra mi ẹgbà mi mọ́ ríra mi ẹwẹ́gbà mi mọ́ ríra mi wọ́n sì mọ̀ pé mi ò lówó lọ́wọ́ ẹ̀yin fásitì wa ṣàánú wa nílé ayé tó gbèdò mọ́ ẹgbẹ́ lámọ̀ ògòdó lọ́wọ́ sókè nílé ayé bí káàkiri débi gíga ọlọ́mọ ògòdó ọmọ ìlú ìgbò ẹgbà mi mọ́ ríra mi ẹgbà mi mọ́ ríra mi èèyàn kò lè fojú wọn lọ ṣe wò mí ẹgbà mi mọ́ ríra mi mọ́ ríra mi ẹgbà mi mọ́ ríra mi wọ́n ẹgbà mi mọ́ ríra mi ẹgbà mi mọ́ ríra mi àwọn olè dá ṣe yóò bá ti sẹ́yìn kò sáwọ́ nílé ayé tó gbèdò mọ́ ẹgbà mi mọ́ ríra mi ẹgbà mi mọ́ ríra mi ẹnìkan ló fojú wọn lọ ṣe wò mí ẹnìkan ló wọ́n wá fojú oníra lò wò mí ẹgbà mi mọ́ ríra mi mọ́ ríra mi ẹgbà mi mọ́ ríra mi ẹnìkan ló fojú wọn lọ ṣe wò mí ẹgbà mi mọ́ ríra mi. abáyámọ ṣe ń lọ báyìí ṣe rí i pé ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ọlọ́mọ ògòdó tálẹ̀ǹtì wà ó unique ó yàtọ̀ nínú gbogbo àwọn ọ̀dọ́ ṣe mọ̀ pé nígbà kan àwọn ọ̀dọ́ báyìí orin pákánleke la mọ́ ń gbọ́ ṣùgbọ́n a tún ti ń padà sátẹ̀yìnwá a ti ń padà síṣẹ̀ṣe a ti ń padà sígbà wáṣẹ̀ èyí ló ń jẹ́ a tún máa gbọ́ àwọn orin yìí wọ́n ti rí brand ògòdó lélẹ́yìí tẹ́ ń gbọ́ yìí látẹnu ọlá ọmọ ògòdó uniqueness yẹn tún yàtọ̀ kò sẹ́ni tó máa gbọ́ eléyìí tó máa ní kò gbé bọ́dì ẹ̀bùn ó yàtọ̀ sọ́bùn nínú ayé ògòdó tuntun lèmi mọ̀ pé léyìí ògòdó ìgbàlódé lélẹ́yìí ọlọ́mọ ògòdó níbo làwọn èèyàn ti lè rí yín wò bí ìran bóyá bí YouTube ní o Facebook ní o Instagram ní o TikTok ní o etc abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo social media náà la wà irú Facebook ń sìn ọlá ọmọ ògòdó ló wà ń bẹ irú TikTok ọlá ọmọ ògòdó náà ni ló wà ń bẹ náà Instagram ọlá ọmọ ògòdó YouTube wa náà ọlá ọmọ ògòdó gbogbo platform àṣà ọlá ọmọ ògòdó ni wọ́n máa fi wá wa ń bẹ. ká sọ wípé àwọn èèyàn wá fẹ́ pè yìí nọ́mbà yín wo nọ́mbà pè tí ò ní sọ pé the number you are dial is switched off tó ń lọ consecutively tí wọ́n máa pè yín repeatedly sir. àwọn kọ́ ẹ̀ pé èmi WhatsApp mo like jù ni. fi WhatsApp nọ́mbà yín lẹ̀. kò sígbà tó lè message mi ẹni ọ̀sán ní òru ni o alẹ́ ni o. ṣé rí WhatsApp yẹn gan ló rọ àwọn tó wà ní diaspora ló rọ wọ́n lọ́rùn jù mo fẹ́ kẹ́ fi WhatsApp nọ́mbà yẹn lẹ̀. WhatsApp nọ́mbà mi ni 09069302010. ẹ tún pè lẹ́ẹ̀kan sí sà. 09069302010. bẹ́ẹ̀ ṣe wá dá wa lára yá yìí ṣé kìí ṣe pé olórin ti yín ẹ máa ń kabọ ẹ máa ń yan bọ pé irọ́ mi ò ń lọ bí wedding o ibi òkú nìkan mo ń lọ àwọn ọbọ lẹ̀ ń lọ káwọn èèyàn lè máa gbọ́ kán lè máa mọ̀ ni. olórin tó bá ń sọ bẹ́ẹ̀ kò mọ ọkọ tó ń ṣe nìyẹn. túmọ̀ sí pé. gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe ìnáwó pé àpín nǹkan ní ayẹyẹ gbogbo bẹ̀ pátá mo máa ń lọ. gbogbo ẹ̀yin tẹ́ ń wà káàkiri àgbáyé ọlá ọmọ ògòdó ilẹ̀ ti gbádùn freestyle ráńpẹ́ àtúnṣe máa mú nǹkan míì wá tó jẹ́ lórí ọlá ọmọ ògòdó yìí náà ẹ ti gbádùn freestyle wọn ìtàn tí ẹ ṣe fún wa gan ó ju freestyle lọ rẹ́kọ́ọ̀dù tààrà ni wọ́n ṣe fún wa ẹ bá mi pè wọ́n ẹ gbéṣẹ́ fún ọlá ọmọ ògòdó ẹ mọ̀ gbádùn wọn ju eléyìí tá a gbádùn tàgbà akànfẹ́ eléyìí ṣeré ni o ní wàrà wa ti láṣẹ ọba mi Èdùmàrè ògòdó ti yàtọ̀ síta tẹ̀yìnwá ògòdó tuntun òun eléyìí tẹ̀ ń gbọ́ látẹnu ọlá ọmọ ògòdó ní wá ayé tí nǹkan kò ní ṣàlàáfíà yìí ẹni ọba robi àbí kúrò gbogbo ẹ̀yin fans followers Adéyínká Àyìndé ní ṣépè ní súre ṣùgbọ́n 20 ni wọ́n ń pè ní ogún ní sweat ń tógùn ló lọ́ǹgì ìlú táwa yìí lógun state kò yẹ ogun ní medicine òun náà ń ṣàmù a máa pé èèyàn kú báyìí làájogún lójú ogun làájá àgùn ogun ẹ̀ǹtẹ́tí ilẹ̀ pọ̀ ire o.